السلام عليكم ورحمة الله وبركاته. مكي بابا واقبا ملانا شيخ عبد الحكيم أدام الله حياته. أقوى يا ألم مشجاري يقبو آمين. البركة لا نبي محمد صلى الله عليه وسلم. أميكي قاتي على في أراتك بو ألم تبا باشي فوين آمين. البركة لا إله إلا الله. آمين. أين ني بغوري يي سوما oríire náà aláwọn oníjó dìbànújẹ́ láéláé ẹ má bínú àwọn tó wà lórí ìjókòó wọn nífẹ̀ẹ́ yín púpọ̀ náà fi bá yín ṣàmì dáadáa aláwọn mẹsàgì àárín yín pẹ́ o alibarikọlẹ la hawla wala quwwata illa billahi aliyyil azim má fi tí mo fi kí gbogbo ohun tí ń jẹ́ gbogbo ẹ̀yin àfa wa aláwọn mẹsàgì àárín yín pẹ́ o wala la ilaha illallah mo wá kí ọ̀gá mi bá mi Maulana Sheikh Kamaruddin Madi Bolowo. أدام الله حياته. ẹ dákun ẹ bá wa ṣe dáadáa. أدام الله حياته. Allahumma ṣe jàre pẹ́. آمين. Albarka la ilaha illallah. آمين. ọjọ́ òní ọjọ́ pẹ́ ni الله. ọjọ́ dùnú ni ìdùnnú náà Ọlọ́run oníjó dìbànújẹ́. Albarka la ilaha illallah. ẹ ti ń ṣe àmì ló jẹ́ tí gbogbo èèyàn fi máa ń mú dé tí ń dání pé ǹjẹ́ òde bàbá Modibo nǹkan máa ṣe núre. Allahumma má jẹ́ padà mọ̀ṣí láéláé albarka la hawla wala quwwata illa billahi al-aliyyil azim mo fi kí gbogbo tí ń jẹ́ ìmọ̀mọ́ wa Allahumma ṣe jàre yín pẹ́ mo kàn bá mi lórí ìjòkó mo fi Ọlọ́run àtànábì mo fi kí baba Mawlana Sheikh Murtala Allahumma ṣe jàre yín pẹ́ mo kí baba wa Allahumma ṣe jàre yín pẹ́ mo kí ọ̀gá mi Allahumma ṣe jàre yín pẹ́ baba wa Niger lọ́kọ̀ wọlé ànábì má ṣe já ní gbẹ́ mo kí baba wa Sheikh Ghazali mo fi wọn mo fi kí baba wa Al-Arabi Allahumma ṣe já ní gbẹ́ mo fi baba wa As-Salati Allahumma ṣe já ní gbẹ́ mo kí baba wa Jiyeli ya Sattar Allahumma wọlé ànábì má ṣe já ní gbẹ́ mo fi kí wọn mo fi kí àwọn baba wa àgbà Allahumma ṣe já rí baba wa oníwàásí òní pẹ́ wala la ilaha illallah baba wa Al-Manfaluti Ọlọ́run kó wọlé ànábì Ọlọ́run má ṣe jáde wọn pẹ́ bí ẹ bá ṣe pé yàn gbéṣẹ́ Ọlọ́run tó wúwo dání wọ́n lọ àìsùn mọ́jú ni wọ́n ti tún ti jí wọ́n tún ti dìde wọ́n tún wá bí ànábì náà tẹ̀ ń pariwo kiri Ọlọ́run má jáná bí náà Ọlọ́run má ṣe jáná bí ó gbè yín alibarika la ilaha illallah alibarika Muhammadu Rasulullah àti àwọn guest lecturer wa náà Ọlọ́run má ṣe jáde wọn pẹ́ wala la ilaha illallah la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. اللهم صل على سيدنا محمد الفاتح المام وقلك والخاتم المام سبقنا صلاك بالحق لا صراطك المستقيم وعلى عليك قدر وانقدار العظيم النبي محمد صلى الله عليه وسلم. ẹ dákun ẹ yọ̀ǹba ànábì dáadáa. صلى الله عليه وسلم. يا ربنا فالكون كله لك والدين والشأن قد بعد منك يا رب أنت يا سلام حنان يا منان ويا آلام هن بهمسككم على وياسو يا من بذكر قلوب تخلص بأسمائي زدني فيودا كثيرا نور الفيود قلوبنا إيران مرشدنا مميدنا لله الشيخ إبراهيم عبد الله وزكت بربي جدلي باللطائف وبالمصطفى المختار عين المعارف شهوني رفعت لكل لله سيدي
oni wa wasitatil mahmudu babul lataifi la in shatani bil amini madharu famashadu fil qalbi laysa bisarfi habibu ilayil arshi khidma wibu واذكروا يومي وامسي وهنفي هو حبيب خليل خاتم ومقدم كريم عظيم خلقه عند عارف هو بشير نذير حاكم وسناؤه بإجان الفرقان بعد الصوائف النبي محمد شواني ألفت يمينا إنه دار مفرد فلا يتأتى أن يسنى بطرف وإن لكل الأنبياء خوارقا من المصطفى قد أضاء كل خارف وهم كلهم قروا سرات وجلات وما كبني عبد الله عند الطوائف شيخ إبراهيم paro baramu dada Maulana àwọn azakiru kan kíní kan báyìí ni máa charge wọn àmọ́ wa Ànábì ni máa charge wa Sheikh Ibrahim ó ní wahum kulluhum gurru saratu ajilatu wa ma kabuni abudillahi inda tawaifi wa inna likullal anbiya'i qawariqan minal Mustafa قد هذا كل خارف النبي محمد شيخ إبراهيم ونياني يا إبراهيم لا إلال بدالي ناظرين جماله إلال ربيع في جا محمد 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 Muhammadu ẹ tí ẹ̀yin bá nàbí kí ló ṣẹlẹ̀ ṣe bá nàbí làwa kú. Ìlàlú bàdàlì náà bìrì náà jamalu ìlàlú rabi'u fi ìjà Muhammadu fatamalana al-bushra wa amana walu li afdali ardina la afdalu mursalin bi afdali yawmi fastabana kamalu qad iktira min kulli al-awali bi aslu kama tira wa tirat nizaka fi'alu Muhammadu mukhtaru wa damu tinatu Muhammadu yawmil basi raqaqi salu Muhammadu nurul khalqi wa wa Muhammadun azimun azimun kul kitama jalalu Annabi Muhammadu Rasulullah la ilaha illallah la ilaha illallah oh ya la ilaha illallah la ilaha illallah zikiri yẹn kò ṣòro bí rárá zikiri ti máa gbé àwọn ẹni Ọlọ́run ọba lọ sọ́dọ̀ Ọlọ́run ọba wọn ni wọ́n ní kí ni ìtumọ̀ zikiri ìrántí Ọlọ́run ọba ni alábi zikiri ńlá tatma'innul qulub la ilaha illallah la ilaha illallah la ilaha illallah bámi ànìjẹ́rì Sheikh Ibrahim ẹ pariwo baramu dáadáa ó ní wọ́n wá láàyè látúnfìlù amadafariya fàmàdù faridun jawarula yukosama alayhisalatu lahi thumma salamu malali wa sahabil kirami zawinama la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah saqafatu Ibrahim wal ilmu kulluhu
مدعو الإمام الهاشمي وفضله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله فما لي غير المصطفى البدر ما ربو وفي جائزات للغير ما لي مرغب والكل منه كل باطنا وظاهرا فبار السواء ما لنا فيه مشرب فمن نور الكونان منه تفجرت علوما جميع الرسل والكل يشرب وموسى فموسى وإبراهيم وروح كله توصل بالهادي الأمين فقرب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 الله إلا الله إلا الله إلا الله إلا الله يا شيخ إبراهيم غوث للورى إذني بغيظك فالمنة في الكلا من دون فضلك لا وعلل لنا ولحاجتي بفارق ذنبي قد جرى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.